àṣírí ti tú o, àṣírí ti tú. Mo mọ̀ pé ọwọ́ tí mo bá wọlé yìí ó máa jọ ẹ̀yin kan lójú pé àṣírí wo ló tún tú. Ẹ jọ̀ọ́ bí mo ṣe ń ṣe ètò yìí, ẹ máa bá mi share program yìí, ẹ máa bá mi tẹ like and love, ẹ bá mi tẹ like and love, ẹ dẹ̀ bá mi follow page mi Àjọmádé. Lórí ọ̀rọ̀ Mohbad àti Wùmí ni mo wà. Ṣé mo pé láti bí ọjọ́ mẹ́ta mi sọ anything mọ́, torí mi ìfẹ́ máa fún ẹ̀yin olólùfẹ́ mi ní èrí jẹ. Èmi máa ń fẹ́ rí òkodoro ọ̀rọ̀ kí n tó wá síta. Mo máa ń fẹ́ rí òkodoro ọ̀rọ̀ gbámú kí n tó wá ní síta. Gbogbo information tí mo máa ń fẹ́ give, mo máa ń fẹ́ kó ní source, kó má bàa di pé ó bà wá lórúkọ jẹ́. Ìyá wa Kẹ́mi Olúnlọ́yọ̀, ẹ̀yin kan ní ẹ̀ ṣe rí, ẹ má jẹ́ ká fojú pé àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ sí màmá rí nípa health wọn, ẹ má jẹ́ ká fi wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yín sí, ẹ má jẹ́ ká fi wo, ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ analysis mi. Ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ tú àwọn àṣírí kan nípa Wùmí, pé Wùmí ló dẹ́mi Mohbad légbodò. Ìyá sọ, kódà ìyá sọ̀rọ̀ yìí, wọ́n tún fi ọ̀rọ̀ yìí wọ́n tún fi ta sí Ìyábọ̀ Òjó àti Tonto Dike, bí a Tonto Dike ní ẹ má bínú, pé wọ́n mọ àṣírí òun jẹ́ kí wọ́n fà sẹ́yìn torí ẹ̀rù ń bà wọ́n láti sọ. Ọ̀rọ̀ tí wá di pé kó bá di pé ẹni ni wọ́n ti gbọ́ pé ìyá balẹ̀ ní kinní kan, òun jẹ́ kí Ìyábọ̀ Òjó kó sá sẹ́yìn, òun jẹ́ kí Tonto Dike náà kó sá sẹ́yìn. Ṣùgbọ́n ìyá yìí ẹ kó mọ̀, ìyá á sọ tiẹ̀. Ìyá jẹ́ kó yé wa wípé kí Mohbad tó ṣaláìsí ló ti mọ̀ pé òun kọ́ lòun ní ọmọ yẹn. Nígbà yẹn tẹ́ bá gbàgbé, nígbà tí Mohbad kọ́kọ́ papòdà, ìyá sọ wípé níbi tí Mohbad àti Wùmí ti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀, mi fẹ́ sọ òyìnbó lórí Facebook ní o, pé ibẹ̀ ní Dubai àwọn ní èèyàn níbẹ̀ tó fún àwọn lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀, táwọn dẹ̀ rí result yẹn gbà sọ́wọ́. Tọ́rọ̀ bá débi tó ń lọ, ìyá máa release result yẹn. Tó dáwà gan ti ń drag ìyá pé ìyá ní ìsìnkú tọ́rọ̀ ló ń sìn, ẹ fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀, ẹ release nǹkan tó máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, ẹ release nǹkan tó máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ibẹ̀ là ń lọ sìn àti ń súnmọ́ level yẹn. So nǹkan tó ṣẹlẹ̀ ni wípé according to nǹkan tí ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ, ṣé ń gbọ́ mi, Mohbad mọ̀ pé òun kọ́ lòun ní ọmọ yẹn, òun àti Wùmí wọ́n ti ń jà tẹ́lẹ̀. Tẹ́ bá gbàgbé ọ̀rẹ́ Mohbad tí wọ́n tì mọ́lé yìí, tí wọ́n kọ́kọ́ mú mo gbàgbé orúkọ ẹ̀, ṣé mo pé ó sọ̀rọ̀ yẹn, ẹ̀yin kankan pa á lẹ́nu ni pé Mohbad ń sọ pé òun kọ́ lòun ní ọmọ yẹn, débi pé Mohbad náà fẹ́ ju ọmọ yẹn síta látojú window ńgbà tí wọ́n ti show bọ̀. Last show tí Mohbad lọ, pé bàbá Mohbad náà dẹ̀ sọ pé reason tó nǹkan fi sọ pé tó bá jẹ́ pé ọmọ Mohbad ni kò sí abiyamọ ọkùnrin tínú bíbí tánú fẹ́ kun ọmọ jáde láti inú mọ́tò lórí motion, pé definitely kì í sùn lọ́nà ọmọ yẹn ni. Kí bàbá yẹn fi sọ pé kán lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ni ẹ. Ìjà yẹn ni Wùmí àti Mohbad jà láti ilé wá síbi show tí wọ́n lọ. Ìjà yẹn náà wọ́n tún jà láti show délé. Ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ wá sọ wípé nínú ìjà yẹn ni Wùmí ti dá ẹ̀mí Mohbad légbodò. Wọ́n ní Ìyábọ̀ Òjó òun náà ti rí àṣírí, ó kàn dákẹ́ ni tó rí àṣírí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan lórí àṣírí tí wọ́n dákẹ́. Ìjà yẹn le gidigbo tí wọ́n jà nulẹ̀. Ṣé wọn pé obìnrin náà tó yẹ pé tó bá ń jà kò sí nǹkan tí ò lè fi bọ́kọ ẹ̀jà. Kódà ní ọ̀sẹ̀ tó kọjá mo witness ẹ̀ níbi tí mo wà, tí obìnrin kan ń bá ọkọ ẹ̀ jà, ó kàn sá jáde wìrìwìrì. Kí ló ṣẹlẹ̀? Mo ṣáà rí mo rí pọ́n ní gbogbo ara ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó ní ọkàn ń yọ ọ̀bẹ jáde pé ó fẹ́ fi gún, pé ibi tí wọ́n ti fẹ́ fi gún, ó fi gún ara ẹ̀. Àṣé òun ló gún ọkọ ẹ̀. Ọ̀rọ̀ ìjẹta tí mo wá ṣẹlẹ̀ ọkọ ẹ̀ tọkọ ẹ̀ jáde tí wọ́n bandage ọwọ́ ẹ̀. Mo ní kí ló ṣẹlẹ̀ lónìí à? Ó mà rè o pé ìyàwó òun àfẹ́sọ́nà ni o, pé òun ló gún.
ó dẹ̀ parọ́ pé ọkọ ló fẹ́ gùn ọkọ ṣe mistake gùn rẹ̀ ká ní ọkọ yẹn ká ní ó padà gun ọkọ yẹn ká ní ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ tọkọ yẹn gbẹ́mìí mi bó ṣe máa parọ́ nìyẹn. àwọn obìnrin kan jẹ́ pé tínú bá ń bí wọn kò sí nǹkan tí wọ́n lè fi bá ọkùnrin jà bẹ́ẹ̀ náà ọkùnrin míì. so ìyá yẹn ti ṣẹ́wárí ibi tọ́rọ̀ ń lọ yìí ẹ mọ̀ gbàgbé pé investigative journalist nìyà ẹ gbàgbé pọ̀ ọ̀rọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí yàrí oyè yín ọgbọ́n máa ń yanu kíní kan sọ̀rọ̀ ńgbà míì. so ìyá náà ti gbá àwọn research wọ́n ti ṣe àwọn investigations kọ̀ọ̀kan táàsìrí dẹ̀ wà lọ́wọ́ wọn. ṣùgbọ́n ayókò òótọ́ ayókò òtítọ́ ṣé tí wọ́n sọ fún yín kódà nígbà tí táwọn àwa tún wá padà dáàgì Wùmí lẹ́nu jọ́ mẹ́ta pé Wùmí wá lọ pé a fẹ́ kó lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ yìí. a gbọ́ according to nǹkan tí ìyá sọ pé àwọn kan tí wọ́n gbé Wùmí lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ pé àwọn náà náà fẹ́ mú kó dúró rọrọ̀ àṣírí yẹn dẹ̀ padà tú sí wọn lọ́wọ́. kéńkútù ìyá sọ wípé Tonto Dike àti Ìyábọ̀ Òjó náà ni ìyá ló sọ èmi kọ́ mo sọ o pé wọ́n lọ gbé Wùmí ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn pé àṣírí yẹn dẹ̀ tú sí wọn lọ́wọ́ bọ̀ èmi ò mi Ìyábọ̀ Òjó ò sọ fún rẹ o Tonto Dike dẹ̀ sọ ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ náà ló sọ kéèyàn ẹ má misquote mi o má di pé Adéọmọdé ló sọ nǹkan báyìí àwọn kan máa wà fún mi níwèé lọ́ọ̀yà o. ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ sọ ń sìn ni wípé ẹ jẹ́ kí sẹ́wọ̀n pé wọ́n ní alágbẹ̀dẹ tó bá ń lu lójú kan gbọ̀ngbọ̀ngbọ̀n ó ní nǹkan tó fẹ́ fàyọ. ìyá ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí pé Wùmí ló dẹ̀mí Mohbad légbodò ẹ tí ẹ bá wa pè ìyá ẹ̀ pé kí ni wọ́n rí tó fi sọ bẹ́ẹ̀. àṣírí lè wà lọ́wọ́ ẹ̀ lóòótọ́ o torí ìyá ẹ̀ tún sọ àwọn ọ̀rọ̀ kan pé torí Davido ni Mohbad ò ṣe fẹ́ràn pé ṣùgbọ́n òun nítorí pé kò fẹ́ràn nítorí Davido kó má jà fún lórí ìdájọ́ òdodo nípa ìpapòdà ẹ̀ pé òun ní sí bẹ́ẹ̀. ìyá ẹ̀ tún sọ̀rọ̀ so nǹkan tí wọ́n fẹ́ sọ nílé yìí o tí a fi gbọ́dọ̀ wá sírọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ni pé ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ń allege àwa Nigerians pé nígbà tí wọ́n ní Mohbad lára táwọn kan fọwọ́ lágbá lójúngbà yẹn tí wọ́n jẹ́ kó sinmi tọmọ yẹn ń pariwo ó ní òun nìkan lòun dúró tóun sọ̀rọ̀ síta ó ní kàkà bẹ́ẹ̀ kẹsàn-án àwọn ọmọ Nàìjíríà ń sọ wọn pé nǹkan kan ṣe ìyá ní bíbá yìí ó ní ọ̀hárùn ẹ̀ ló ń pàpàpàpà tí Mohbad dẹ̀ tún jù wá lọ tóun dẹ̀ ti ń pariwo pé àwọn kan máa fẹ́ dẹ́mi Mohbad légbodò àwọn kan máa fẹ́ ṣe Mohbad ní ṣùtà ó ní kò sí bẹ́ẹ̀ bí a ṣe ń takun yìí náà ni wọ́n ṣe ń takun nígbà yẹn títí tọmọ yẹn dẹ̀ fi papòdà ó ní ká ní pé bóun ṣe ń sọ̀rọ̀ ńgbà yẹn káwọn èèyàn bá máa sọ wípé bí àǹkan kan ṣẹlẹ̀ lọ́pọ̀lọ́ ni bóun ṣe ń sọ yẹn káwọn náà dìde ó ṣeé ṣe bí akáriwo àwọn èèyàn bá pọ̀ lórí ọ̀rọ̀ Mohbad lórí àwọn tó ń lé kiri ó ṣeé ṣe kọ́ ló ń dóòlà ẹ̀mí ọmọ yẹn kó má lọ. ó ní bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ilé yẹn sìn báyìí òun tó ti ń pariwo ń sìn pé ká má sàn bódídí mọ́ pé Wùmí ni kí wọ́n mú dáadáa pé òun ló dẹ̀mí Mohbad légbodò lórí ìjà tí wọ́n ń jà lórí ọmọ yẹn pé Mohbad mọ ẹni tó ní ọmọ Wùmí dẹ̀mọ ẹni tó ní ọmọ pé kì í ṣe Mohbad. ṣùgbọ́n èmi ò wá mọ nǹkan tó fà á pápá àwọn bloggers kẹtọ́ tẹ̀ kúrò àwọn jọ pọ̀ tẹ́lẹ̀ àwọn blog fún Wùmí àwọn òtẹ̀fẹ́ gbọ́ nǹkan kan kẹ́ ẹ sọ̀rọ̀ lórí bí ìdájọ́ òdodo ṣe máa jáde àwọn ò kì í fẹ́ gbọ́n tiwọn wọn kì í fẹ́ eléyìí tó mọ̀ sọ èsì ẹ̀ máa dípá máa bẹ́ jáde sí wọn máa ṣépè fúnra wọn láì sí mi àwọn ò kì í fẹ́ gbọ́n tiwọn gẹ́tà àwọn sáǹfẹ́ ní kẹ́sà máa sọ pé ránkà délé Wùmí sẹ́rí ilé ayé tá a wà yìí obìnrin bímọ fún ni kò ní kó má pa ni sẹ́yìn gbọ́ mi obìnrin bímọ fún ni kò ní kó má ṣèyàn ní ìjàmbá ilé ayé yìí ilé ayé ti da nǹkan míì mo wo ètò kanjọ́ kan mo sì fẹ́ fi ṣe sinimá obìnrin yẹn ó ń fẹ́ ọkùnrin níta ó dẹ̀ mú nǹkan ó dẹ̀ gbà wá láti ta ó dẹ̀ fi sí oúnjẹ ọkọ ẹ̀ láti pa nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ kú oyè yín nígbà tí nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ wá kú ó wá ń sọ fún àwọn fámìlì ọkọ pé ṣẹ́ẹ́dì báyìí kò lè ṣe o kò lè ṣe èmi máa jáde o gbákanwò kan
tàbí máa nọ́ọ̀sẹ̀ síta o torí pé tán bá ka tó ń nọ́ọ̀sẹ̀ síta kán má bàa sọ pé alágbèrè ni a sọ pé ẹ̀ ṣe ni òní kóun tó ń lọ gbìyànjú níta kóun lè bọ àṣírí ọkàn nígbà tó wá yá kò mọ̀ pé ẹni tí òun àlè tó ń ní síta wọ̀ pé yẹn níyàwó sókè òkun nígbà tí ìyàwó yẹn wá dé kí wọ́n sọ pé arábìnrin wàá máa lọ ìyàwó mi ti dé látòkè òkun wàá bú ẹkún pé lẹ́yìn ìgbà tóun ti pa nǹkan ọmọkùnrin ọkàn tán bó ló ti fẹ́ bẹ̀rẹ̀ wá ṣe wọn sunkún kẹ́ni mọ̀ pé ilé ayé yìí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ because nǹkan tẹ̀mí mọ̀ ni pé ìròmìròmì tó ń dó onílùú ẹ̀ wà lábẹ́ omi sẹ́ kí ló dìlé ìdájọ́ yìí láti jọ́ yìí kí ló dìlé ẹ̀ tó wà sí pé nǹkan kan wà tápá àwọn nǹkan ẹ̀rù ń bà àwọn kan láti bẹ́ síta àwọn ọlọ́pàá náà àgbọ̀n kankan lẹ́nu wọn mọ́ gbogbo àwọn bloggers tí wọ́n tún ṣe dáadáa ń gbà yẹn àwọn nǹkan tuntun ń dún kòkò mọ́ wọn kí ló tún fi ń dún kòkò mọ́ wọn ẹ dá mi lóhùn so ẹ jẹ́ ká take ọ̀rọ̀ ìyá ẹ̀ serious mo ń bẹ̀ wá ni ẹ jẹ́ ká take ọ̀rọ̀ màmá Kẹ́mi Olúnlọ́yọ̀ ẹ jẹ́ ká take ẹ̀ serious ẹ jẹ́ ká gbàgbé pé nǹkan kan ṣẹlẹ̀ sí ìyá rí pé bí àwọn ní àlèrè ńgbà kan lórí ọ̀rọ̀ ìgbà kan ẹ jẹ́ ká gbé yẹn kúrò ẹ jẹ́ ká take ọ̀rọ̀ ìyá ẹ̀ serious ẹ bá mi share program yẹn jọ bá mi share ẹ give comment yín ẹ jọ ẹ give comment yín comment mo dẹ̀ fẹ́ kẹ́ give mi pé kí ni ẹ̀yin rò pé a lè ṣe láti rí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Mohbad kí lẹ rò pé a lè ṣe láti rí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Mohbad àbí ká sọ pé káwọn ọlọ́pàá kí wọ́n invite mo bẹ̀rẹ̀ ni o ṣé èmi dábàá ni pé bí káwọn ọlọ́pàá dẹ̀ invite màmá Kẹ́mi Olúnlọ́yọ̀ kẹ́ invite ẹ̀ so gbogbo evidences tó wà lọ́wọ́ ìyá yẹn kí ìyá kú kó sílẹ̀ kí ìyá kú fọ gbogbo ẹ̀ lójú àbí kí lẹ rò ẹ fi èrò yín hàn mi ìkórìíra wù mí ṣùgbọ́n ilé ayé nípa ju bá a ṣe ń wé lọ Adéọmọdé ní orúkọ mi ẹ bá mi share video ẹjọ bá mi tẹ like and love bá mi subscribe sí YouTube channel mi Adéọmọdé TV ẹjọ bá mi subscribe mo bẹ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ lọ subscribe sí Adéọmọdé ẹ ti máa rí picture mi bẹ̀ Adéọmọdé on YouTube ẹ lọ subscribe ẹ bá mi follow page ẹ wo eré lágbára Ọlọ́run ọba yóò ní ṣiṣẹ́ wa lórí ibi ìlà ẹ sàmì ẹ ó dàbọ̀.